kí bàbá rẹ o. Bá mi Alhaji Oríyọmí Hamzat, mo gbà ń tòótọ́ pé orí jàjò ògùn lọ. kèsì sóun náà a ti sọ̀rọ̀ tó pọ̀ ó ní wọ́n sóun dì ní. bìtìbìtì ayé ti dé bá wèrè ó ní jèrè ìwọ gbogbo ló kọjá wa rògbì àtúbọ̀ tán ni. ẹ̀yin tí bàbá Aládò olùfẹ́ báwọn èèyàn sọ̀rọ̀. Ẹ̀yin wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi ò láwíjàre kankan wájú yín mọ́ o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ follow mi lórí Facebook àti díẹ̀. so promise láti change. ìyẹn change kẹ. gbogbo tó ń ṣe yìí iṣẹ́ ẹnìkankan jẹ́ ń pa ni. Kò sẹ́ni kankan tó mú mi tipátipá o. Èmi ni mo rí dájú wípé mo ti ṣẹ̀. Mo dẹ̀ jẹ̀bi gbogbo nǹkan tí mo ṣe pátápátá torí ẹ̀ ní so ìjọba tó ẹ̀yin tí bàbá Aládò kò sí bí ayé fẹ́. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nìkan ní Ajára Màlífà TV pé ẹ ṣeun ẹ kú ìfẹ́ lónìí náà ní ònípa náà fẹ́ lè ta ní síra wa ojú tẹ fi wọ́n wò wá òní fẹ́ tí tẹ fi ń gbọ́ wà òní di. mo máa ń sọ ní gbogbo ìgbà wípé ìka tó bá ń fún èèyàn lóúnjẹ èèyàn gbọ́dọ̀ gé jẹ nítorí ọjọ́ òní báyìí níṣẹ́ ẹran tí ọkùnrin tẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí ti bu àmọ̀ sí funny thinker. ṣé ẹ̀yin rántí ohun tó ṣẹlẹ̀ láàárín òun àti Alhaji Oríyọmí Hamzat àbí ṣé ẹ ti gbàgbé ni? ṣé ẹ ti gbàgbé gbogbo bó ṣe ń kọ́ la ọ̀tà Alhaji Oríyọmí Hamzat lórí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ Aládò gbogbo ìpín ńláńlá tó ń gbé Aládò ṣẹ́ ó mà ti joyè ìgbín tó wá fẹnu ẹ̀ gbolẹ̀ níwájú òòṣà báyìí nítorí mo máa ń sọ pé táyé bá ń yẹ kó máa ṣọ́ra torí ayọ̀ làkèrè tẹ́ rí yẹn fi ṣe ń tàn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo fẹ́ kí yín pẹ́ kú ìfẹ́ kú gbà gbogbo ìdí kan gbòógì tí mo ṣe gbé fọ́rọ̀ yẹn wá sójú ìwòran yín ni wípé kí lè máa jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo àwa tá a bá nírúfẹ́ ìwà báyìí lọ́kàn gbogbo àwa tó jẹ́ wípé ojú olóore làwa máa fẹ́ fi gúngi a máa fẹ́ ń bá orúkọ ẹni tó ti dá a máa fẹ́ ń bà á jẹ́ ẹ jẹ́ ká ṣe díẹ̀ ká ṣe níbà nítorí wọ́n ní tá lọ bá lọ àbọ̀ ń padà bọ̀ àbọ̀ ti padà dé fún funny thinker o ẹ jẹ́ ká máa gbóríyìn fún bàbá Aládò pokú àtúntò bó tilẹ̀ jẹ́ pé nígbà míì náà òun ṣe mí òun gbà mí ni kí la fẹ́ fi kún yẹn ṣùgbọ́n nígbà míì bíyàn bá rẹni tó ń ṣe tó tún gbà àfi kíyàn tètè fọgbọ́n ṣe náà ó sàn ṣe ẹni tó ń ṣèyàn tó tún ṣèyàn tí ò tiẹ̀ lérò àti gbà àyàn rárá ẹnìkan sọ wípé òun ò rántí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin Alhaji Hamzat Oríyọmí àti funny thinker àbí ó dáa ẹ bá mi pín fọ́nrán eléyìí nígbà tá a bá fi padà dé gbogbo ohun tó ṣẹlẹ̀ nígbà náà ni wọ́n lọ kójọ wá fún yín láti wò ẹ fún àwọn èèyàn yín tí ẹ bá mọ̀ wípé wọ́n wà nípò eléyìí tí wọ́n nílò láti máa bá sọ̀rọ̀ lóòrèkóòrè pé èèyàn kì í fojú olóore gungi èèyàn kì í bẹnu àtẹ́lu olóore lábẹ́ bó ti wù kó rí gbogbo akọ́lá máa pè ṣùgbọ́n níbi tá a bá kù sí ẹ jẹ́ ká máa rántí wípé ẹnìkan náà ni yóò ṣe atọ́nà àbí agbátẹrù tiwa náà nígbà táwa náà bá kó sáwọn àyè kan ẹ ṣé ẹ kú fẹ́ bá mi pín fọ́nrán yìí kí lójú ìwòye yẹn bá mi fi sílẹ̀ ṣé ohun tí funny thinker padà ṣe láti wá bí Alhaji Oríyọmí yìí ṣó dáa bẹ́ẹ̀ torí wọ́n ní tọ́pọ̀ bá ti mọ̀ ṣe ẹlẹ́ṣẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ mo tún gbóríyìn fún funny thinker wípé ó sọmọ courage bí olóyìnbó ṣe máa ń sọ kókó tìjú kúrò ó padà wá ó ní ẹ jọ̀ọ́ ẹ follow òun o ẹ subscribe channel òtúrí pé ọlá àti ìnà làwa fi mí mo bẹ́ẹ̀ lónìí náà nípa tèmi àtàwọn àti gbogbo wa àtẹ̀yìn tẹ̀ wò mí tẹ̀ ń gbọ́ mi ní ṣìṣe lágbára Ọlọ́run tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ darapọ̀ wá ní ìkànnì Ajára Màlífà TV ojú tẹ fi ń wọ̀wọ́ ní fọ́ ẹ subscribe sí ìkànnì yẹn hàn notification button ẹ like comment ẹ share àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí ó yẹ jẹ́ kí iṣẹ́ ojú òpó náà sílẹ̀ kẹ́lẹ́ gbọ́ gbogbo ọ̀rọ̀ náà bó ṣe lọ láàárín funny thinker àti bàbá Aládò tí wọ́n fi fẹ́ bẹ Oríyọmí Hamzat. bìtìbìtì ayé ti dé bá wèrè ó ní jèrè ìwọ gbogbo ló kọjá wa rògbì àtúbọ̀tán ni wàhálà ó ń sá fún mi ni ọ̀rẹ́ rẹ̀ kan ló wá ní pé òun gbé ìbọ̀ ní item 7 ó fẹ́ wá rẹ̀ jẹ́wẹ́ ní wèrè bó ṣe lù. wálé ọmọ aburú mọ̀ kú. Aládò ilé ayé ti ṣẹlẹ̀ sí ọ. ó ṣẹlẹ̀ ooo. kí ló fẹ́ wá ṣe ní. wo mo yẹ padà sí Ìbàdàn náà ní ìdarí lágbára Ọlọ́run. ẹ̀yin tí bàbá Aládò ó ní o funny thinker kí bàbá rẹ o. Bá mi Alhaji Oríyọmí Hamzat, mo gbà ń tòótọ́ pé orí jàjò ògùn lọ. kèsì sóun náà a ti sọ̀rọ̀ tó pọ̀ ó ní wọ́n sóun dì ní. ó fẹ́ ṣiṣẹ́ ayé o wa o mórí òkè tó ti lọ gbàdúrà o mọ àwọn àfáàtọ̀ lọ́n gbélé ayé lé lọ́wọ́ ó wá ń ṣe gànàgànà ó bẹ́ fún làbàtò yọ̀wẹ́ tì. wọ́n sàn mí o. ṣebí wọn náà rí throwback Oríyọmí. mo rí ẹ sábà mi dúpẹ́ lọ́wọ́ Aládò
irọ́ ni wàhálà mo ti pàlájì náà wọ́n là máa ríra fẹ́ yóò funny thing kàrí o kò sọnù ẹ máa follow Facebook account ẹ wàhálà yóò sẹ́ẹ̀tì á sọ̀rọ̀ òun ni o kí lóde tó wá ń sá fún mi ṣé mo ṣe é ni. mo fẹ́ rùn bá mi gbogbo àwọn èpè tí mo máa ń gbé ẹṣẹ́ pé lórí social media mo mọ̀ pé tó bá ti rí tó wà fi mí ṣe ẹ̀yẹ́ ni pé àṣẹ mi ò fi ẹ̀gbá ẹ̀ náà lọ lọ́dà. wàhálà irọ́ wa ni inú gbogbo nǹkan yẹn lórí wà. àwọn nǹkan tó mi fi ń sá fún ẹ nìyẹn pé táládùn bá fi lè fojú kàn mí. mọ̀ wọ̀rí á ní àwọn ìrìn àjò kan bọ́ ò ní sórí burúkú ó dọ̀dọ̀ orí yọmí. gbogbo bí tó bá fẹ́ kí n dé lọ́wọ́ yìí mo ti ṣe tán. ó dọ̀dọ̀ alájí. ní bẹ́ẹ̀ o. mo ti gbà wọ́n náà mo ti pè wọ́n èmi ìsábòsí èèyàn mo ti pè wọ́n wọ́n sì ní í gbé tó bá ṣàṣejẹ́ á sọ̀rọ̀ lọ́rọ̀ oúnjẹ òórùn oúnjẹ fẹ́mi náà tó bá fẹ́ sókè mo mọ̀ mọ́ wà mo ti wà ń bí wàhálà yóò ti tó 2 hours. ó ti ẹ̀ ṣe àyè. bọ̀ tí abájọ wà tí nǹkan bá fẹ́ ṣe búburú fún yàn téèyàn bá dúró tẹni yẹn tó fi gbéra padà kò sí tí mo fẹ́ gbà ní pé kí n wá rìkọ́dù ẹ pé wálé ló ń lọ lọ́ọ̀kan ẹ̀ rí páyé rẹ ti bàjẹ́ tí mo wá lọ bí ẹ cash out kò ṣe kínní mọ́ wọ̀rí lọ́rọ̀ oúnjẹ bá ń oúnjẹ tèmi mọ́ ṣòfò bìtìbìtì ayé ti dé bá wèrè ó ní jèrè ìwọ gbogbo ló kọjá wà lòdì àtúbọ̀tán ni wàhálà ó ń sá fún mi ni ọ̀rẹ́ rẹ̀ kan ló wá ní pé òun ń gbé ìbọ̀ ní item 7 ó fẹ́ wá rẹ̀ jẹ́ wẹ́lú ìrè wẹ́sẹ̀lú wálé ọmọ aburú mọ́kù aládò ilé ayé ní ṣẹlẹ̀ sí ọ. ó ṣẹlẹ̀ ooo. kí ló fẹ́ wá ṣe yìí. mo yẹ padà sí Ìbàdàn náà ní darí lágbára Ọlọ́run. ẹ̀yin tí bàbá aládò ó ní o funny thinker kí bàbá rẹ o. ẹ̀yin wa bá mi Alhaji Oríyọmí Hamzat mo gbà ń tòótọ́ pé orí jáde ògùn lọ. kèsì sóun náà a ti sọ̀rọ̀ tó pọ̀ ó ní wọ́n sóun dì ní ó fẹ́ ṣiṣẹ́ ayé o wa o mo rí òkè tó ti lọ gbàdúrà o mọ àwọn àfáàtọ̀ lọ́n gbélé ayé lé lọ́wọ́ ó wá ń ṣe gànàgànà ó bẹ́ fún làbàtò yọ̀wẹ́ tì. wọ́n sàn mí o. ṣebí wọn náà rí throwback Oríyọmí. mo rí ẹ sábà mi dúpẹ́ lọ́wọ́ aládùn. irọ́ ni wàhálà mo ti pàlájì náà wọ́n là máa ríra fẹ́ yóò funny thing kàrí o kò sọnù ẹ máa follow Facebook account ẹ wàhálà yóò sẹ́ẹ̀tì á sọ̀rọ̀ òun ni o kí lóde tó wá ń sá fún mi ṣé mo ṣe é ni. mo fẹ́ rùn bá mi gbogbo àwọn èpè tí mo máa ń gbé ẹṣẹ́ pé lórí social media mo mọ̀ pé tó bá ti rí tó wà fi mí ṣe ẹ̀yẹ́ ni pé àṣẹ mi ò fi ẹ̀gbá ẹ̀ náà lọ lọ́dà. wàhálà irọ́ wa ni inú gbogbo nǹkan yẹn lórí wà. àwọn nǹkan tó mi fi ń sá fún ẹ nìyẹn pé táládùn bá fi lè fojú kàn mí. mọ̀ wọ̀rí á ní àwọn ìrìn àjò kan bọ́ ò ní sórí burúkú ó dọ̀dọ̀ orí yọmí. gbogbo bí tó bá fẹ́ kí n dé lọ́wọ́ yìí mo ti ṣe tán. ó dọ̀dọ̀ alájí. ní bẹ́ẹ̀ o. mo ti gbà wọ́n náà mo ti pè wọ́n èmi ìsábòsí èèyàn mo ti pè wọ́n wọ́n sì ní í gbé tó bá ṣàṣejẹ́ á sọ̀rọ̀ lọ́rọ̀ oúnjẹ òórùn oúnjẹ fẹ́mi náà tó bá fẹ́ sókè mo mọ̀ mọ́ wà mo ti wà ń bí wàhálà yóò ti tó 2 hours. ó ti ẹ̀ ṣe àyè. bọ̀ tí abájọ wà tí nǹkan bá fẹ́ ṣe búburú fún yàn téèyàn bá dúró tẹni yẹn tó fi gbéra padà kò sí tí mo fẹ́ gbà ní pé kí n wá rìkọ́dù ẹ pé wálé ló ń lọ lọ́ọ̀kan ẹ̀ rí páyé rẹ ti bàjẹ́ tí mo wá lọ bí ẹ cash out kò ṣe kínní mọ́ wọ̀rí lọ́rọ̀ oúnjẹ bá ń oúnjẹ tèmi mọ́ ṣòfò. ẹ̀yin tí bàbá aládò olùfẹ́ báwọn èèyàn sọ̀rọ̀. ẹ̀yin ọwa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi ò láwíjàre kankan wájú yín mọ́ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ follow mi lórí Facebook àti so promise láti change. ìyẹn change kẹ gbogbo tó ń ṣe yìí ṣe ẹnìkankan jẹ́ ń pa ni. kò sẹ́ni kankan tó mú mi tipátipá o èmi ni mo rí dájú wípé mo ti ṣẹ̀ mo dẹ̀ jẹ̀bi gbogbo nǹkan tí mo ṣe pátápátá torí ẹ̀ ní ìjọba tó. ẹ̀yin tí bàbá aládò kò sí bí ayé fẹ́ rìn láyé torí ò ní mí ẹ bá wa share fídíò kó kan Alhaji Oríyọmí Hamzat gangan fúnra wọn lára bàbá máa ń create ni wọn kì í destroy a máa dọ́dọ̀ wọn má fọ̀ a máa dọ́dọ̀ wọn.